kí wa kí ní orúkọ Olúwa káàbọ̀ sínú ẹ̀kọ́ Bíbélì èyí tí ó ń dé sétí ìgbọ́ yín láti Dáósìsì Ifẹ̀. Mo gbà ládùúrà bí ẹ ti ń tẹ́tí gbọ́, Olúwa nínú àánú rẹ̀ yóò kọ́ wa ní ọ̀rọ̀ rẹ̀. Àmín. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, dúpẹ́ lọ́wọ́ yín fún orí ọ̀fẹ́ mìíràn tẹ́ fún wa láti péjọpọ̀, pàápàá láti jíròrò ọ̀rọ̀ rẹ̀. A gbà ládùúrà, ǹjẹ́ bí a ti wà níwájú yín láti jíròrò ọ̀rọ̀ rẹ̀ agbára ní ìyè ni. Olúwa, bí a ti ń gbọ́ ọ̀rọ̀ náà tá à ń jíròrò nípa rẹ̀, lórúkọ Jésù ẹ gbìn sí wa lọ́kàn. Àmín. Agbára àti okun tá a fi ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, Olúwa wa gbé wọ̀ wá. Àmín. Lópin ọ̀rọ̀ náà, Olúwa jálè èèyàn lókun. Àmín. Ògo ni fún orúkọ mímọ́ wa. Hallelujah. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ohun tí a máa gbé yẹ̀wò nínú ẹ̀kọ́ Bíbélì wa fún tòní, òun ni a pè àkòrí rẹ̀ ní àpẹẹrẹ ìfifúnni nínú Bíbélì. Àpẹẹrẹ ìfifúnni nínú Bíbélì. Kókó ẹ̀kọ́ tí a ó sì máa yẹ̀wò lónìí, òun ni àpẹẹrẹ èyí tí a mú jáde láti inú Bíbélì tí í ṣe ọ̀rọ̀ Ọlọ́run. Ẹni tí a sì fi tí a ó máa gbé yẹ̀wò nípa rẹ̀ lónìí, òun náà ni Jésù Kristi olùgbàlà wa. Jésù Kristi olùgbàlà wa. Àwọn ibi kíkà wa tí a ó sì máa gbé yẹ̀wò, lẹ́tà Pọ́ọ̀lù sí àwọn ará Róòmù orí 5 ẹsẹ̀ 6 sí 8, àti lẹ́tà Pọ́ọ̀lù kan náà, lẹ́tà kejì sí àwọn ará Kọ́ríńtì orí 9 ẹsẹ̀ 9. Romans chapter 5 verse 6 to 8 and 2 Corinthians chapter 8 to 9. Nínú ìjíròrò nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀kọ́ Bíbélì tòní, àwọn tí a ó jìjọ máa fi ọ̀rọ̀ jómi tó rọrọ̀, tí a ó jìjọ máa dá sí ẹ̀kọ́ Bíbélì tòní. Mo bẹ̀rẹ̀ láti apá àlàáfíà mi. Mo ń kí wọn káàbọ̀ sí iwájú Olúwa. Bàbá wa Reverend Akérèbọ́n Michael, ẹ káàbọ̀ sà. Atọ́kùn ẹ̀kọ́ ṣe. Bákan náà, màmá wa èyí tí àwọn náà tí wọ́n jájọ máa dá sí ẹ̀kọ́ Bíbélì tòní, mo ń kí wọn káàbọ̀ sí iwájú Olúwa. Màmá wa Janet Olúbùnmi Bínúyọ̀. Ẹ ṣeun atọ́kùn, kò déédéé wòye. Ṣeun. Èròǹgbà wa fún ẹ̀kọ́ yìí, òun ni ìfifúnni. Ó jẹ́ ìjọsìn tí ó sì yẹ kí gbogbo olùfọkànsìn kó fi ṣe iṣẹ́ ṣe. Ìyẹn ni wípé ẹnìkọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí Kristẹni, gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ìfifúnni ó jẹ́ ohun tí a gbọ́dọ̀ mú lọ́kùnkúndùn, a gbọ́dọ̀ ṣe. Ó ṣe pàtàkì gẹ́gẹ́ bí olùfọkànsìn, gẹ́gẹ́ bí Kristẹni. Ẹ jẹ́ á yẹ àwọn ibi kíkà wa wọ̀nyí ká yẹ̀ wò. Ìwé Róòmù orí 5 ẹsẹ̀ 6. Nítorí ìgbà tí àwa jẹ́ aláìlera ní àkókò tí ó yẹ, Kristi kú fún àwa aláìwà bí Ọlọ́run. Nítorí ó ṣọ̀wọ́n kí ẹnìkan kí ó tó kú fún olódodo, ṣùgbọ́n fún ènìyàn rere, bóyá ẹlòmíràn tilẹ̀ lè dábàá àti kú. Ṣùgbọ́n Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn nínú èyí pé nígbà tí a wà jẹ́ ẹlẹ́ṣẹ̀, Kristi kú fún wa. Ẹ ṣé. Ẹ ká wo ibi kejì. Kọ́ríńtì kejì orí 9 ẹsẹ̀ 9. Nítorí ẹ̀yin mọ oore ọ̀fẹ́ Olúwa wa Jésù Kristi pé bí òun ti jẹ́ ọlọ́rọ̀ rí, ṣùgbọ́n nítorí yín ó di tálákà kí a lè sọ yín di ọlọ́rọ̀ nípa àìní rẹ̀. Ẹ ṣé náà. Ìfáàrà. Ọlọ́run tí ó ga jùlọ, ó jẹ́ Ọlọ́run tí ó ń fún ènìyàn lódùlódù, èyí tí ó sì yẹ kí a ṣe àwòkọ́ṣe rẹ̀. Ọlọ́run nínú àánú rẹ̀ tí kò lẹ́gbẹ́ àti èyí tí kò lópin fi ìfẹ́ rẹ̀ hàn fún ẹ̀dá nípa fífi ọmọ rẹ̀ kan ṣoṣo ṣe ètùtù fún ìràpadà wa. Nítorí Ọlọ́run ní ìfẹ́ sí pé kí a pe òun ní baba àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ. Ó mú kí ọmọ kan ṣoṣo di ètùtù fún ìràpadà wa àti ìmúkúrò ẹ̀ṣẹ̀ wa. Ọ̀rọ̀ Ọlọ́run wípé Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ní èyí pé ní àkókò náà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀,
Kristi kú fún wa. A rí ìfìdímúlẹ̀ eléyìí nínú lẹ́tà Paul sí àwọn ará Rome orí 5 ẹsẹ̀ 8. Bákan náà ìjọ Macedonia wọ́n fi àpẹẹrẹ àìlẹ́gbẹ́ nípa oore ọ̀fẹ́ ìfifúnni yìí lélẹ̀ ní ìgbà tí Paul àpọ́sítélì sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ ìfifúnni èyí tí ó fi Jésù Kristi ṣe àpẹẹrẹ pé bí ó tilẹ̀ jẹ́ ọlọ́rọ̀ ṣùgbọ́n tí ó di òtòṣì nítorí wa kí àwa kí a lè jẹ́ ọlọ́rọ̀. A rí níbi tí a kà fún wa yìí Jésù fi àpẹẹrẹ ó fi lélẹ̀ ìyẹn nípa ìfifúnni èyí tí ó jẹ́ wípé òun ti kára rẹ̀ ó fi ara rẹ̀ nílẹ̀ ó fi ara rẹ̀ fún ẹ̀dá ènìyàn ó kú fún wa ó yọ̀ǹda ara rẹ̀ ká lè bá a ní ìgbàlà. A ó sì tún rí wípé ìjọ Macedonia bákan náà àwọn náà wọ́n gbérú ìgbésẹ̀ yìí nípa ìfifúnni nínú àwùjọ wọn àti ní àkání wọn wọ́n fi fúnni lóòrèkóòrè. Eléyìí ni à ń rí kà nínú ibi kíkà méjì tá a kà lónìí láti jẹ́ ká mọ̀ wípé ìfifúnni ó ṣe pàtàkì fún ọmọ Ọlọ́run. Olúwa yóò ràn wá lọ́wọ́. Àmín. A ó lọ nínú àwọn ìbéèrè àti fún ìjíròrò fún tòní. Ìbéèrè 4 òun la ní níbí yìí. A ó máa gbé yẹ̀wò lẹ́yọ kọ̀ọ̀kan. Ìbéèrè àkọ́kọ́ èyí tí a ó yẹ̀wò èyí tó sọ báyìí ó ní kí ni ó yẹ kí ó jẹ́ ìhà tí a gbọ́dọ̀ kọ sí ìfifúnni nínú iṣẹ́ ìsìn wa bíi Kristẹni. Kí ni ó yẹ kí ó jẹ́ ìhà tí a gbọ́dọ̀ kọ sí ìfifúnni nínú iṣẹ́ ìsìn wa bíi Kristẹni. A ó sì ka àwọn ibi àyẹ̀wò yìí Kọ́ríńtì kejì orí 9 ẹsẹ̀ 1 sí 4 àti Ẹ́kísódù orí 23 ẹsẹ̀ 15. Bàbá wa Akínríbóhùn Michael wọ́n bá wa ka Kọ́ríńtì kejì orí 9 ẹsẹ̀ 1 sí 4. Kọ́ríńtì kejì orí 9 ẹsẹ̀ 4. Wọ́n fi ẹ̀bẹ̀ púpọ̀ rọ̀ wá ní ti ẹ̀bùn ọ̀fẹ́ yìí àti ti ìdàpọ̀ nínú iṣẹ́ ìránṣẹ́ fún àwọn ènìyàn mímọ́. Ṣé ìdáhùn sí ìbéèrè yìí ni pé kátẹ̀ tó kọ́ sọ ìdáhùn yẹn kí ni à ń pè ní ìfifúnni? Ìfifúnni jẹ́ ìlawọ́ nínú ìfẹ́ sí Ọlọ́run àti sí ọmọ ẹnì kejì wa. A lè ṣe ìfifúnni nípa fífi ẹ̀bùn tọrẹ tàbí kí a fi ara wa fún iṣẹ́ ìsìn Ọlọ́run. So ó jẹ́ ohun ọ̀ranyàn fún Kristẹni láti fi fún Ọlọ́run nítorí pé Ọlọ́run ni ó kọ́kọ́ fún wa. Àwa náà sì gbọ́dọ̀ fi fún Ọlọ́run. ẹ ṣé púpọ̀. Màmá wa kí ni ẹ̀yin náà àfikún tí ẹ ní lórí ìbéèrè àkọ́kọ́ yìí? Kí ni ó yẹ kí ó jẹ́ ìhà tí a gbọ́dọ̀ kọ sí ìfifúnni nínú iṣẹ́ ìsìn wa bíi Kristẹni? Tá a bá tiẹ̀ wo bí èròǹgbà wa gan ó ní ìfifúnni jẹ́ ìjọsìn tí ó yẹ kí gbogbo olùfọkànsìn fi sí ìṣe. A rí i pé ohun tí a gbọ́dọ̀ máa ṣe ni àṣẹ látọ̀dọ̀ Ọlọ́run ni pé ká máa fi fúnni. Ọlọ́run pàápàá ló kọ́kọ́ fi fúnni nípa fífi Jésù Kristi ọmọ rẹ̀ kan ṣoṣo fún wa kó gba ìyà wa jẹ. Nítorí náà Ọlọ́run tó lè ṣe lè nínú ìfẹ́ àwa náà gẹ́gẹ́ bí ọmọ a gbọ́dọ̀ rí i pé à ń tẹ̀lé àpẹẹrẹ yìí. Ṣé bàbá sì wo Ẹ́kísódù tí wọ́n ní káka àsìkejì yẹn bẹ́ẹ̀ sọ pé a kò gbọ́dọ̀ rí ẹnikẹ́ni níwájú mi ní ọwọ́ òfo ẹni pé a gbọ́dọ̀ máa fi lélẹ̀ fún Ọlọ́run ní gbogbo ìgbà. Ṣé púpọ̀ mọ́ ẹ̀yin olùgbọ́ wa a rí wípé ó ṣe pàtàkì fún gbogbo Kristẹni gbogbo ọmọ Ọlọ́run láti máa fi fúnni. Ìfifúnni ṣe pàtàkì ó jẹ́ dandan. Ìhà tá a gbọ́dọ̀ máa kọ sí ó jẹ́ kókó ó jẹ́ pàtàkì fún wa láti máa ṣe. A gbọ́dọ̀ kọ ìhà kò kàn mí sí ìfifúnni. A gbọ́dọ̀ máa kọ ìhà ìmúlọ́kànlé ìmúrasí láti máa fi fúnni. Ó ṣe pàtàkì púpọ̀. Mo gbàdúrà pé lórúkọ Jésù agbára tá ó fi máa ṣe eléyìí Ọlọ́run yóò gbé wọ̀ wá. Àmín. Ìbéèrè kejì ó ní kí ni àmúyẹ
èyí tí ó mú ìjọ Macedonia yàtọ̀ sí àwọn ìyókù? Kí ni àwọn àmúyẹ tí ó mú ìjọ Macedonia yàtọ̀ sí àwọn ìjọ yòókù? Gẹ́gẹ́ bí a ti rí kà nínú Kọ́ríńtì kejì orí kẹjọ ẹsẹ̀ ìkíní sí ìkẹta àti orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án. A ti kà á lẹ́ẹ̀kan, a rí i pé àwọn àmúyẹ tó jẹ́ kí ìjọ Macedonia kó yàtọ̀ sí àwọn yòókù ó pọ̀. Ìkíní, wọn à fipá mú wọn láti ṣe ohunkóhun, wọ́n ń ṣe tọkàntọkàn ni, wọ́n ń ṣe láti inú ìfẹ́ ni, wọn à fagbára, wọn kì í ṣe pé wọ́n fagbára mú wọn láti ṣe. Bíbélì sọ wípé bí ó tilẹ̀ jẹ́ pé nínú ọ̀pọ̀ ìdánwò ìpọ́njú ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ wọn àti ibú àìní wọn di púpọ̀ sí ọrọ̀ ìláwọ́ wọn. Wọn àti ẹ̀ka po pé wọn jẹ́ aláìní, nínú àìní wọn yẹn wọ́n ń gbìyànjú láti ṣe takuntakun, wọ́n ń fi lélẹ̀ tí wọ́n sì retí wípé ó dìgbà tí àkàkà bá wá fi ipá mú wọn láti ṣe. Torí náà wọ́n ń fi ilẹ̀ tọkàntọkàn, Bíbélì sọ wípé wọ́n ti ẹ̀ ń fẹ́ láti ṣe ju agbára wọn pàápàá lọ. Ẹ ṣé púpọ̀ màmá wa. Bàbá wa, kí lẹ́yìn náà rí? Tí àfikún àwọn ìjọ Macedonia wọ́n á wo ìdánwò tí ó ń bá wọn fínra, wọ́n fi fún Ọlọ́run, wọ́n sì tún fi fún àwọn òjíṣẹ́ Ọlọ́run. Ṣùgbọ́n lóde òní ọ̀pọ̀lọpọ̀ àwa ènìyàn tàbí àwa olùjọ́sìn a ti gbé ìṣòro wa kárí wa, a ti jẹ́ kí a gbàgbé pé Ọlọ́run fẹ́ wa, ó sì yẹ kí a fẹ́ Ọlọ́run nítòótọ́. Ẹ ṣé. Ẹ̀yin olùgbọ́ wa, nínú ìbéèrè kejì ẹ rí wípé ìjọ Macedonia wọ́n yàtọ̀ sí àwọn ìjọ yòókù nítorí pé kí ni Bíbélì sọ fún wa tí a bá wo ẹsẹ̀ kẹta Kọ́ríńtì kejì orí kẹjọ yẹn, ó nítorí mo jẹ́rìí pé gẹ́gẹ́ bí agbára wọn àníjù agbára wọn wọ́n ṣe é láti ìfẹ́ inú ara wọn. Ìyẹn ni wípé àwọn ìjọ Macedonia wọ́n ń ṣe é láti inú ìfẹ́ èyí tí wọ́n ní. Tí a bá dẹ̀ wá tún wo ẹsẹ̀ kejì, ó ní bí ó ti jẹ́ pé nínú ọ̀pọ̀ ìdánwò ìpọ́njú ọ̀pọ̀lọpọ̀ ayọ̀, àwọn ayọ̀ wọn àti ibú àìní wọn ó di púpọ̀ sí ọrọ̀ ìláwọ́ wọn. Ìyẹn ni pé wọ́n láwọ́, wọn ò tiẹ̀ kà á sí pé bóyá wọ́n ní àwọn ìdíwọ́, wọ́n ní àwọn ìṣòro, wọ́n ní àwọn oríṣiríṣi nǹkan, síbẹ̀ nínú ọ̀bá tó nìyẹn wọ́n láwọ́. Ìyẹn ni pé ó ṣe pàtàkì fún àwa onígbàgbọ́ láti máa láwọ́. Bíbélì jẹ́ kó yọ pé ó ní àti fífúnni ó ní ìbùkún ju àti gbà lọ. Onígbàgbọ́ gbọ́dọ̀ máa láwọ́. Olúwa yóò ràn wá lọ́wọ́. Àmín. Ìbéèrè ìkẹta, ó ní kí ni ìgbésẹ̀ tó lọ́ọ̀rìn tí a lè gbé gẹ́gẹ́ bí dáósìsì láti mú ìfifúnni wa ní ìyípadà tó dára? Ìyẹn ni pé ìfifúnni tí à ń ṣe lóòótọ́ dáósìsì wa ń ṣe, ṣùgbọ́n láti tó jẹ́ kó lọ́ọ̀rìn sí ọ̀nà wo, àwọn ìgbésẹ̀ wo ló yẹ ká gbé èyí tí eléyìí yóò tó fi jẹ́ kó lọ́ọ̀rìn sí? Ẹ jẹ́ n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ màmá wa. Oríṣiríṣi ìgbésẹ̀ ni a nílò láti gbé. Lákọ̀ọ́kọ́, ó yẹ kí a kọ́ ara wa ẹ̀kọ́ ìjìnlẹ̀, ká mọ ìtumọ̀ ìfifúnni, àǹfààní tó wà nínú ìfifúnni. Gẹ́gẹ́ bí a ṣe ti wo àwọn ìjọ Macedonia yìí, a rí wípé wọ́n gbà lẹ́yìn tí Paul ti kọ́ wọn lẹ́kọ̀ọ́ yẹn tán, wọ́n bẹ̀rẹ̀ sí ní mú lò. Àwa náà gbọ́dọ̀ kọ́ ara wa náà ká mọ̀ wípé ìfifúnni lákọ̀ọ́kọ́ àṣẹ látọ̀dọ̀ Ọlọ́run ni, ká jẹ́ kó yẹ kó yé àwọn ènìyàn wa, àti wípé Ọlọ́run tó ní ká fi fóun nínú tó ní òun nínú tá a níyẹn gan owó ẹ̀ náà láti gbà. Bíbélì sá sọ wípé kí ni ìwọ ní tí kìí ṣe pé a ti fi fún ọ. Nǹkan tí ìgbésẹ̀ tó yẹ ká gbé náà ni pé ká jẹ́ kó yé ara wa wípé ìfifúnni yẹn, àwọn mẹ́rin gan máa sọ pé ẹ kú iṣẹ́ Ọlọ́run, iṣẹ́ ara wa gan là ń ṣe, torí pé àwa la ní èrè ẹ̀, kì í ṣe pé Ọlọ́run ní nǹkan kan gbà lọ́wọ́ wa, ṣùgbọ́n tá a bá fi lélẹ̀ àwa náà la tún máa gbà padà. Ẹ̀kọ́ yìí ló yẹ ká fi kọ́ àwọn ènìyàn. Bákan náà, àwọn tí wọ́n ti rí ipasẹ̀ ìlawọ́ wọn, tí wọ́n ti rí àǹfààní tí wọ́n rí jẹ́ ń bẹ̀, ó yẹ ká máa fààyè sílẹ̀ fún wọn láti rí i pé wọ́n ń jẹ́rìí sí agbára Ọlọ́run. Nínú ìyẹn wọ́n lè máa fi òye àtúbọ̀ máa yí àwọn tó yẹ òye sí. Mo rò pé àwọn kan wọ̀nyí á mú kí ìtẹ̀síwájú kó bá dáósìsì. Ṣé púpọ̀ màmá wa. Bàbá wa Reverend Akínríbọ̀ún Michael,
kí ni àfikún tẹ́ ẹ ní lórí eléyìí? Àfikún tí èmi ní pé gẹ́gẹ́ bí diocese àti gbogbo àwa tí a wà ní diocese, ó yẹ kí a gbé ètò kan kalẹ̀ tí àwọn olóyìnbó ń pè ní welfare department ní gbogbo ìjọ wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn arúgbó ló wà nínú ìjọ wa, ọ̀pọ̀lọpọ̀ opó ni wọ́n wà nínú ìjọ wa. Ó yẹ kí a máa nawọ́ sí wọn lóòrèkóòrè. Ìyẹn á tún jẹ́ kí ìfifúnni kó túbọ̀ gbòòrò sí ní diocese wa. Ẹ ṣé púpọ̀. Gẹ́gẹ́ bí ohun tí àwọn bàbá wa àti màmá wa náà ti sọ lórí eléyìí, ó ṣe pàtàkì torí eléyìí kàn wá púpọ̀ púpọ̀. Kí ìjọ wa ká má kàn jẹ́ mú wá nìkan. Kí a gbìyànjú ká láti máa ṣe ìfifúnni fún àwọn ènìyàn wa, fún àwọn ọmọ ìjọ náà bákan náà. Gẹ́gẹ́ bí màmá wa ti sọ, wọ́n ti fún wa ní àwọn ìgbésẹ̀ èyí tí a lè gbé. Àkọ́kọ́ ni láti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ láti kọ́ àwọn ènìyàn. Irú eléyìí náà ni à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. Ìdánilẹ́kọ̀ọ́ ó ṣe pàtàkì. Ẹ̀kọ́ Bíbélì bí eléyìí òye á lè yé àwọn ọmọ Ọlọ́run gẹ́gẹ́ bí ó ti ẹ̀kan ṣe fi fúnni. Àti bákan náà ká máa gbà á láàyè nínú ìjọ wa láti máa jẹ́ káwọn èèyàn jẹ́rìí ohun tí àwọn tí ìfifúnni tó ti mú wá fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ láti rí ó yẹ pé nípasẹ̀ ìfifúnni wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ ìbùkún níbẹ̀ àti èrè ńbẹ̀ tí wọ́n dẹ̀ ní ẹ̀rí ńláńlá tí wọ́n lè jẹ́ nípasẹ̀ rẹ̀. Paríparí gbogbo rẹ̀ gẹ́gẹ́ bí ohun tí bàbá wa ti sọ, nínú àwọn ìjọ wa gbọ́dọ̀ ní ìgbékalẹ̀ láti rí wípé à ń ṣe ètò fún nípa láti máa tọ́jú àwọn opó ni, àwọn ọ̀dọ́ ni, àwọn èwe ni, àwọn aláìní. Ó ṣe pàtàkì láti máa ṣe léyìí nínú àwọn ìjọ wa. Ìjọ tí ò bá ní, ó yẹ kán ní ìgbékalẹ̀ rẹ̀, kán lọ ṣètò yẹn. Ó ṣe pàtàkì láti máa rí wípé à ń ṣe ìfifúnni fún àwọn ènìyàn. Ìjọ tó bá dẹ̀ ń fi fúnni, ìjọ yẹn máa ní ìbùkún sí i, ìbùkún rẹ̀ á máa pọ̀. So ó ṣe pàtàkì. Mo gbà á ládùúrà àwọn ìjọ wa, Olúwa á ràn wá lọ láti ṣe léyìí. Bákan náà diocese wa lápapọ̀, Olúwa á ràn wọ́n lọ láti ṣe léyìí. Ìbéèrè 4, ó ní kí ni àwọn ìlànà tí ó rọ̀ mọ́ ìfifúnni àwọn aláìní ní àwùjọ? Kí ni àwọn ìlànà tí ó rọ̀ mọ́ ìfifúnni àwọn aláìní ní àwùjọ? Ẹ yá wo ìrètí Matthew orí 6 ẹsẹ̀ 1 sí 4. Bàbá wa, ẹ bá wa kà á. Nítorí náà, nígbà tí ìwọ bá ń ṣe ìtọrẹ àánú rẹ, má ṣe fún fèrè níwájú rẹ bí àwọn àgàbàgebè tí ń ṣe ní sínágọ́gù àti ní ìta, kí ó lè gba ìyìn ènìyàn. Lóòótọ́ ni mo wí fún yín, wọ́n ti gba èrè wọn ná. Ṣùgbọ́n nígbà tí ìwọ bá ń ṣe ìtọrẹ àánú rẹ, má ṣe jẹ́ kí ọwọ́ òsì rẹ kí ó mọ ohun tí ọwọ́ ọ̀tún rẹ ń ṣe. Kí ìtọrẹ àánú rẹ kí ó lè wà ní ìkọ̀kọ̀. Bàbá rẹ tí ó sì ríran ní ìkọ̀kọ̀, òun tìkálára rẹ̀ yóò san fún ọ ní gbangba. Ohun tí ó yẹ kí a ṣe nígbà tí a bá ń ṣe ìfifúnni ni pé kí a ṣe é ní bòńkẹ́lẹ́, kó má jẹ́ pé a ṣe é ní àṣehàn. Bí ìgbà tí èèyàn fẹ́ gba èrè wa wà lọ́dọ̀ Ọlọ́run, kì í ṣe ènìyàn ló máa fún wa ní èrè. Nítorí náà ohunkóhun tí a bá ṣe, ẹ jẹ́ kí a ṣe kó wà láàárín àwa àti Ọlọ́run. Ẹ ṣé púpọ̀. Màmá wa, kí ni àfikún tẹ́ ẹ ní lórí eléyìí? Ẹ ṣeun. Ọkàn téèyàn fẹ́ fi fún yàn ní nǹkan ó ṣe pàtàkì. Kì í ṣe á rí mi. Bákan náà kì í ṣe pé ẹ jáde fún un. Orígbà yẹn náà máa ní gbogbo kájà àṣejàre. Wọ́n kú ní àmọ́ ṣe àṣà ń ṣe. Ó gbọ́dọ̀ wá láti inú ọkàn. A gbọ́dọ̀ ṣe pẹ̀lú ìfẹ́. A gbọ́dọ̀ fi fúnni nínú ìgbàgbọ́ pé nǹkan tí mò ń ṣe, nǹkan tí Ọlọ́run fẹ́ kí n ṣe ni. Kì í dẹ̀ ṣe wípé káwa máa gbé sí gbangba tàbí pé náà bá ṣe tán káwa bẹ̀rẹ̀ abẹ́rẹ́. Mo ra aṣọ tó wọ̀ yẹn gba mo rà fún last week. Ìbámọ́ tí ń wọ̀ wá náà ni ò bá tó ń wọ̀ wá. Ó ti gbèrè ẹ̀ nìyẹn. Ìlànà yẹn pé a gbọ́dọ̀ máa ṣe gẹ́gẹ́ bàbá wa ṣe sọ, kì í ṣe nǹkan tá a máa gbé sórí àtẹ. Ọ̀rọ̀ Ọlọ́run tó rí náà rí wa, òun náà ló máa san fún wa. A ṣe ní kọ̀kọ̀, gbangba lèrè rẹ̀ ti máa jáde. Nítorí náà
ohunkóhun tá a bá ń ṣe ká ṣe pẹ̀lú ìgbàgbọ́, ká ṣe nínú ìfẹ́, ká má ṣe àṣehàn, ká má sì fi ṣe ní àfipáṣe. ṣé màmá wa ẹ̀yin ọmọ ọlọ́run a rí wípé ìfifúnni gẹ́gẹ́ bí a ti sọ ní àwùjọ wa nígbà tá a bá ṣe fún àwọn aláìní tá a fẹ́ ṣe ìfifúnni ẹ má jẹ́ ká máa polongo ẹ̀ ká máa sọ fáráyé pé ohun tá a ṣe leléyìí o ẹni bá ti ń ṣe lẹ́wọ́n ti gba èrè ẹ̀rẹ́ bíbélì ti sọ kí a máa ṣe ní ìkọ̀kọ̀ pẹ̀lú ọkàn òtítọ́ ọkàn ìfẹ́ kí a máa ṣe. Mo dẹ̀ gbà ládùúrà pé lórúkọ Jésù olùgbàlà agbára táwọn fi máa ṣe ìfifúnni bó tó àti bó ti yẹ Olúwa yóò yọ̀ǹda rẹ̀ fún wa. kì í yẹ pé ká ṣe lẹ́ẹ̀kan ká dáwọ́ dúró, gbọ́dọ̀ tẹ̀síwájú. Ohun tí a máa ṣe lóòrèkóòrè ni Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ní ìparí ojúṣe rere ni láti ṣe ìfifúnni bẹ́ẹ̀ ni ó sì tún jẹ́ ọ̀nà láti fi ìjọsìn wa fún Ọlọ́run àti iṣẹ́ ìsìn níwájú ènìyàn. So ara àwọn iṣẹ́ ìsìn wa ni ìfifúnni. Iṣẹ́ ńlá ni èyí ó jẹ́ nínú ìjọsìn wa sí Ọlọ́run, sí ìjọ àti gbogbo àwùjọ lápapọ̀. Ó jẹ́ ohun àìgbọ́dọ̀ má ṣe gẹ́gẹ́ bí a ti ń sọ, ó jẹ́ ohun àìgbọ́dọ̀ má ṣe o, dandan ni. Nítorí náà sọ ìfifúnni di ojúṣe ojoojúmọ́. Wọ́n gbà wá nímọ̀ràn kí a sọ ìfifúnni ká sọ di ohun tá a máa ṣe lójoojúmọ́. Gẹ́gẹ́ bí a ti ń jẹun à ń jẹun lójoojúmọ́ bẹ́ẹ̀ náà ni ká fi ìfifúnni ká fi ṣe ojúṣe tá a máa ṣe lójoojúmọ́. Wàá sì rí wípé o kò ní kábàámọ̀ nípa ṣíṣe bẹ́ẹ̀. Ẹnikẹ́ni tó bá fifúnni kò ní kábàámọ̀ rẹ̀. Torí ìdí èyí a rọ̀ wá kí a máa ṣe ìfifúnni lójoojúmọ́ ká sọ di ohun tí a máa ṣe ní ojoojúmọ́. Fún ìrònú ìfifúnni rẹ àti ìdí tí o fi ń ṣe yóò sọ bí ipò rẹ yóò jẹ́ ní ìjọba Ọlọ́run. Má ṣe gbàgbé ọrẹ Káínì àti Ábélì ìta àríkà nínú Genesis orí 4 ẹsẹ̀ 3 sí 5. Àmọ́ tó ṣẹlẹ̀ ńbẹ̀ ọrẹ Ábélì àti Káínì. Ọrẹ Káínì ọrẹ tí ò ṣe ìtẹ́wọ́gbà ni, ohun tí ò dára ló mú wá síwájú Olúwa. Bẹ́ẹ̀ ni ọrẹ Ábélì ohun tó dára tó dọ̀ṣọ́ tó rẹwà ló mú wá síwájú Olúwa. Ọ̀pọ̀ lónìí níwọ̀n àtọ́n bá dá ọrẹ ní ilé ìjọsìn owó tó ti ya owó tó ti dọ̀tí òun náà máa mú wá síwájú Olúwa. Eléyìí kò dára. Ọrẹ Káínì nìyẹn. Ṣùgbọ́n ọrẹ tó dára tó rẹwà tó dọ̀ṣọ́ láti inú ọkàn ìfẹ́ láti inú ọkàn àtiṣe tí a fi fún Ọlọ́run eléyìí ló ní ìbùkún. Mo gbàdúrà ìbùkún tó máa ń tẹ̀lé ìfifúnni Olúwa yóò fi lé wa lọ́wọ́. Àmín Jésù. Àkọ́sórí wa ó wà nínú ìwé oníwàásù orí 11 ẹsẹ̀ 1. Màmá wa máa kà fún wa. Fọ́n oúnjẹ rẹ sí ojú omi nítorí tí ìwọ ò rí i lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́. Ẹ ṣé púpọ̀. Àkọ́sórí wa nìyẹn kí a rí wípé a mú un lò lórúkọ Jésù Olúwa yóò ràn wá lọ́wọ́. Àmín. Lẹ́ẹ̀kan sí mo fẹ́ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn bàbá wa àti màmá wa tí àjọ ń fún mi domi ọ̀rọ̀ látàárọ̀ lórí ẹ̀kọ́ Bíbélì. Bàbá wa Reverend Michael Akérèbọ̀n ẹ ṣé ẹ kú òun látàárọ̀. Atọ́kùn ẹ kú iṣẹ́ Olúwa. Màmá wa màmá Janet Olúbùnmi Bínúyọ́ akíyín ẹ kú òun látàárọ̀. Olúwa yóò máa wà pẹ̀lú yín o. Àmín Jésù. Ojú òde ní tì yín. Àmín Jésù. Èmi náà tí mo jẹ́ atọ́kùn fún ẹ̀kọ́ Bíbélì tòní èmi náà ni Venerable Benjamin Ayégúnlẹ̀. Àti fún ìmọ̀ràn tàbí ìbéèrè a lè pè sí orí ẹ̀rọ yìí 081 47 19 4733 lẹ́ẹ̀kan sí 081 47 19 4733. Mo gbàdúrà pé lórúkọ Jésù orí ọ̀fẹ́ Ọlọ́run yóò máa wà lórí ẹnì kọ̀ọ̀kan wa. Àmín. Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ ṣé o. Fún èyí tí ẹ ti fún wa ní oore ọ̀fẹ́ láti sọ. A gbàdúrà pé ọkàn ìfifúnni tí ó ní èrè yóò jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa. Àmín. Yóò jẹ́ ti àwọn olùgbọ́ wa. Àmín. A dúpẹ́ nítorí pé ẹ ti lọ wá. Ẹ ṣé o bàbá. Ní orúkọ Jésù Kristi Olúwa wa.